Àjọ tó ń rí sọ̀rọ̀ àwọn agùnbánirọ̀ ti kó àwọn agùnbánirọ̀ kúrò ní ìpínlẹ̀ Benue báyìí látàrí rògbòdìyàn àkọlù èyí táwọn afurasí adarán ṣe sí agbègbè Mba níjọba ìbílẹ̀ Kwanda nípínlẹ̀ Benue. Àjọ tó ń rí sí ètò ìsìnrú-ìlú ẹ̀ka ti ìpínlẹ̀ ọ̀hún ló ti bẹ̀rẹ̀ sí kó àwọn agùnbánirọ̀ kúrò ní agbègbè ọ̀hún lẹ́yìn tí àwọn ènìyàn tó lé ní 20 tó fi mọ́ àwọn àgbẹ̀ 16 pàdánù ẹ̀mí wọn láwọn tí wọ́n ṣe àwárí òkú wọn ní ẹ̀bá odò Katsina Allah. Nínú àtẹ̀jáde kan tó wá látọ̀dọ̀ adarí ìròyìn ní iléeṣẹ́ àjọ agùnbánirọ̀ nípínlẹ̀ Benue, ìyẹn Yahuza Adamu, ó fìdí ẹ̀ múlẹ̀ pé ìpinnu náà wáyé látàrí rògbòdìyàn àkọlù tó ń lọ lọ́wọ́ lágbègbè ọ̀hún. Ó ní wípé ó ṣe pàtàkì kí àwọn kó àwọn agùnbánirọ̀ ọ̀hún kúrò tó sì fi dá àwọn òbí àti àwọn alágbàtọ́ lójú wípé ààbò tó péye ó wà lórí àwọn ọmọ wọn. Lábẹ́ ààbò tó sì péye, òun ni àwọn fi ń ṣiṣẹ́ láti kó àwọn agùnbánirọ̀ ọ̀hún kúrò ní agbègbè ọ̀hún. Kò ṣàìfikún wípé àwọn ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn elétò ààbò ní kí ọ̀rọ̀ ààbò náà kó lè kẹsẹ̀ járí lórí àwọn agùnbánirọ̀. Ó sọ wípé láti ìgbà tí rògbòdìyàn ọ̀hún ti bẹ̀rẹ̀ ni àwọn ti kó àwọn ọmọ aṣìnrú-ìlú kúrò ní agbègbè ọ̀hún tí àwọn kò sì yan ẹnikẹ́ni nínú wọn lọ sí agbègbè náà mọ́ títí di àkókò tá a wà yìí.